A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ̀ lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fọ̀ọ́sẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀. Tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option A lé àti lí. Tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. ọ̀rọ̀ yìí dá lórí bàbá wa brọ́dà wa torí àti lè jọ́jì yín olórí Àmọ̀tẹ́kùn l'Ondo State. Ẹ jẹ́ ká gbọ́ ohun ọmọ yìí náà kí n tó sọ̀rọ̀. ẹjọ́ rẹ̀ ń gbogbo ọmọ Nàìjíríà ẹgbà wá o láti gbà tí ọ̀gá Àmọ̀tẹ́kùn Adétúnjí Adélẹ́yẹ tí wàá gbé dáàdì mi àti mọ́mì mi ní December 10 ọdún 2025 àdìgbà ni ìyà ti ń jẹ wá o ẹjọ́ ẹgbà wá o máa kí ìyà ìjẹ wá gbé mú gbẹ gbogbo ẹ̀rọ ọmọ Nàìjíríà pírẹsidẹ́ǹtì Nàìjíríà àti gómìnà Ondo State àti àwọn ọmọ Nàìjíríà pátá ẹjọ́ ẹgbà wá máa kí ìyà ìjẹ wá gbé o ẹjọ́ ẹgbà wá o ọmọ yẹn lẹgbọ́ yẹn lórí fídíò ìtẹ́jà rẹ̀ lórí social media lẹ́nu kan tó wá sẹ́ǹdì ẹ̀ sí ní pé ṣáà ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo ní mi ò mọ ẹni tó ń sọ ọ wá sẹ́ǹdì fídíò arákùnrin yẹn sí mi èmi náà ti wo fídíò yẹn rí ìkan nínú òṣìṣẹ́ àwọn Àmọ̀tẹ́kùn lọ́mọkùnrin ó lè tú àwọn àṣírí tó pọ̀ nípa ọ̀gá wọn a jẹ́ pé kò parọ́ lẹ ṣe take irú action yẹn torí tó bá jẹ́ pé ó parọ́ ni ẹ̀ ní take action báyìí correction lẹ máa ṣe sà. now òòrè látọ̀dọ̀ olóyè Adéyẹmọ Májàsọ́lá bàbá wa akọni nílẹ̀ Oòduà wọ́n rán mi sí yín o wọ́n ní kí n sọ fún yín pé tẹ́ ẹ fi yèdénú tẹ́ ẹ lọ rìlíìsì arákùnrin yẹn gbogbo nǹkan tó bá wà bẹ̀ wọ́n ní kẹ́ jẹ́ kí tẹ́ gbàgbé ẹ̀ torí pé àwọn náà ti rí fídíò yẹn oríṣiríṣi èèyàn millions of people ló ti ṣí fídíò yìí lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho wọ́n bẹ̀ mọ arákùnrin yẹn kódà wọ́n náà wọ́n rí nígbà tó sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n mọ̀ dáadáa. tí ọmọṣẹ́ bá sọ pé ọ̀gá òun ṣe àṣìṣe ẹ jẹ́ ká mọ̀ pé ká sì gbà pé ẹlẹ́ran ara náà ni wọ́n torí pé nǹkan tó dùn wọ́n nìkan tí wọ́n sọ. correction ló need wọ́n ní bí a ṣe bí ọmọ ìṣe sọ́ọ̀sì ó ní ẹgbẹ́ ní December 10 2025 orílẹ̀ ti gbé bàbá òun àti ìyá òun. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa kí ló lè tó bẹ́ẹ̀ kí ló fàjà kí ló yẹ kó fogun tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá fọwọ́ tó bọ́mọ wí á fi tòsí fà á mọ́ra tá a bá jà bí kákúkọ́. mo wá fi opportunity yìí pé gómìnà Ondo State ó ń gbàlejò tẹ́ni tá a bá pè tẹ́tí ẹ̀ bá di tí ò bá gbọ́ ọ̀tún náà wá bẹ̀ẹ́ akọ̀ wá pọ́n yín lé ni ẹ pé ní àpọ́nlé mọ́kọ́ fi ṣáájú tá a bá ti bá yín sọ̀rọ̀ á fún yín ní 2 weeks ọ̀sẹ̀ méjì péré tá a bá ti bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti gbọ́ á fọwọ́ líle mú ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo nǹkan tó bá gbà láàfún àwọn ibi lè sọ ọkọ̀ yìí lè bí ọkọ̀ Fáráò. olórí ẹlẹ́ṣọ̀ Àmọ̀tẹ́kùn nílùú Ondo State ẹ̀yin là ń pè lọ́wọ́lọ́wọ́ o lórí ọ̀rọ̀ arákùnrin tẹ́ gbé àtìyàwó ẹ fi wọ́n lẹ̀ wọ́n lọ́wọ́ ẹ jẹ́ kó gun omi ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí gbogbo ìlú kó wà lálàáfíà. Àmọ̀tẹ́kùn tá a fi olórí Àmọ̀tẹ́kùn tá a fi ń ṣe olórí ẹ̀ṣọ́ aláàbò ni kì í ṣe olórí agbénipa kò dẹ̀ ń ṣe olórí afipápanilẹ́kún. ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ ló jẹ́ kí n dá sí torí pé ẹ̀yin náà mọ̀ pé ohun tí ò bá jẹ́ tìlú èmi kì í dá sí rẹ̀. olórí Àmọ̀tẹ́kùn ẹ̀yin mò ń pè lọ́wọ́ o ẹ̀yin là ń pè lọ́wọ́ mi ò dẹ̀dá pè yín ohun yẹn wá látọ̀dọ̀ olóyè Sunday Igboho Adéyẹmọ wọ́n ní kí ẹ fi arákùnrin yẹn lẹ̀ àtìyàwó ẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ complain pé nǹkan báyìí lẹ fi ṣe wọ́n níbi tẹ́ gbé wọn sí. tó bá jẹ́ pé police station lẹ arrest wọn sí ẹ lọ bẹ́ẹ̀lì wọn kúrò ń bẹ̀ ọ̀rọ̀ tó bá ń bẹ́ ń bẹ̀ ní kẹjá yanjú tá a bá dàbí kákúkọ́ fẹ́ gbogbo nǹkan tó ṣe làwa náà rí lórí social media fídíò rẹ̀ ń bẹ ńlẹ̀ ó wà nílẹ̀ àwa náà ti rí. now olórí alátúntò ní ẹ kì í ṣe olórí agbénipa ìlú Ondo State yìí complain bẹ́ẹ̀ lóríṣiríṣi pẹ̀lú bí àwọn bandits ṣe ń ṣiṣẹ́
sọ̀rọ̀ ẹ dákẹ́ tẹ́ ẹ bá sì mú bandit àwọn Boko Haram tá ń sọ ẹ mọ́ fi wọ́n lẹ̀ ni wọ́n máa padà fi wọ́n lẹ̀ ni olórí Àmọ̀tẹ́kùn tí ò bá sí nǹkan mí ń bẹ̀ ẹ bá wa rìlíìsì arákùnrin ẹni pé mi ò dárúkọ yín tẹ́yìn náà bá dé tìsí ọ̀rọ̀ tí mo sọ lọ yìí ẹni pé mi ò dárúkọ yín ní ìsì dárúkọ Mr. Julius torí pé aṣẹ ń mẹ́yẹ bọ̀ lápò ni tá a bá pè yín tẹ́ ẹ bá wá dáhùn ẹ dáhùn o tá a bá ti pè yín tẹ́ ẹ bá dáhùn olórí alámọ̀tẹ́kùn ẹ dáhùn ni gómìnà Oyèdátìwá ẹ̀yin náà máa rí fídíò yìí ọ̀rọ̀ yìí kàn yín o ìlú yín lóríṣiríṣi báyìí ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ sì dákẹ́ tó fẹ́ mọ̀ yẹn pè yín o ó pe gómìnà ó dẹ̀ pe àwọn father his excellency bàbá wa Tinubu ọmọ yẹn ó yẹ pé pẹ̀lú fídíò tó ṣe yìí ó ṣe pẹ̀lú mánà ebi pa àwọn oníyà ń jẹ àwọn láti gbà tẹ́ ti gbé ìyá àti bàbá òun ẹ jẹ́ bá jẹ́ ká gbin igi oró torí pé igi oró tẹ́ ẹ bá gbìn ó ṣeé ṣe kẹ́ má lè ka torí tí nǹkan bá ṣe arákùnrin yìí àti ìyá ẹ̀ tí ọmọ yìí bá dàgbà àwọn ọmọ tẹ́ ẹbí dáràn kò ṣẹlẹ̀ tí ó kù kan nínú wọn torí pé kí ni ojú ẹ̀san bó pẹ́ bóyá yóò padà lọ mo fẹ́ kẹ́ kíyèsí eléyìí tí mo sọ yìí torí tẹ́ ẹ bá lo tẹ́ bá rò pé lágbára kan tẹ́ bá fìyà jẹ ọmọ lọ́mọ tó wá ṣe bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ lọ tí ọmọ arákùnrin yìí bá dàgbà kò ní fojú re wo gbogbo ọmọ tẹ́ ẹ bá bí láyé alágbára rárá ṣe ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá jẹ́ pé yìí ni president Nàìjíríà nǹkan ẹ mọ̀ yí àwọn tó ti bú Tinubu ni ṣé ẹ mọ̀ yí àwọn tó ti bú olóyè Sunday Igboho Adéyẹmọ ṣé ẹ mọ̀ yí àwọn tó ti bú àwọn gọ́ọ̀nọ́sì tó sì dákẹ́ tó fọwọ́ lérọ́ nítorí pé àgbà máa rárá gbà ní maturity is part of knowledge olórí alámọ̀tẹ́kùn ẹ lọ rìlíìsì arákùnrin níbi tẹ́ ẹ bá ha mọ́ nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe ẹ jẹ́ kó wà lálàáfíà a fún yín lọ́sẹ̀ méjì péré ọkọ̀ yín lélẹ̀ o àsọ pé tẹ́ mọ́ ṣe fẹ́nu yín àmọ́ ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe wọ́n tó bá dẹ̀ jáde ẹjẹ́ kan make video kan post ẹ̀ tó bá ti ṣe yẹn ó ti tán iṣẹ́ tọ́rọ mi ni mo jẹ́ o iṣẹ́ tọ́rọ mi nìyẹn wọ́n ní kí n sọ fún ẹ̀yin bàbá wa brọ́dà wa olórí alámọ̀tẹ́kùn tọkàn yín le torí alákùnrin yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nínú fídíò kò sì parọ́ mọ́ yín ìwà tẹ́wù jẹ́ ká mọ̀ pé kò parọ́ mọ́ yín fún di eléyìí ẹ lọ release ẹ release Mr. Julius ẹ release ẹ mọ̀ jẹ́ kọ́kàn yín le o kọ́kàn yín bá le lálejò ọkọ̀ tó bá le máa ń kó bá ní ẹ lọ release ẹ bàbá wa Déjì of Àkúrẹ́ àti gbogbo ẹ̀yin lọ́ba tó kù tó bá pàṣẹ mẹ́sẹ̀jì mi sí yín ẹ tètè ṣiṣẹ́ lé lórí o torí tí ó bá kọ̀ tí ó bá fi ilẹ̀ ẹ gbàlejò àmọ̀gbà tí Àmọ̀tẹ́kùn fẹ́ di Boko Haram mọ́ wà lọ́wọ́ àmọ̀gbà tí Àmọ̀tẹ́kùn fẹ́ di bandit olórí ẹ̀ṣọ́ aláàbò la pè yín ẹ tòlú ẹ dáàbòbòlú kẹtùlù ṣe kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí á rí ìlapa ọmọ rere lára yín gẹ́gẹ́ bí aṣojú wa tó bá fi ń dolórí Àmọ̀tẹ́kùn tẹ́wá lọ ṣe nǹkan míì lẹ́yìn tí kò fẹ́ yí àwa dáadáa á jẹ́ pé nǹkan míì ti ń wà ń bẹ̀ nìyẹn o gómìnà Oyèdátìwá mo pè yín lẹ́ẹ̀kan sí gómìnà Oyèdátìwá mo pè yín lẹ́ẹ̀kan sí ẹ bá sọ bẹ́ẹ̀ gbọ́n nítorí pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń tẹ̀yìn ń daṣọ gómìnà Oyèdátìwá mo pè yín lẹ́ẹ̀kan sí ẹ pẹ́ lórí Àmọ̀tẹ́kùn kó lọ rìlíìsì ọ̀gbẹ́ni Julius yìí pẹ̀lú ìyàwó ẹ̀ iṣẹ́ tọ́lọ́ mi ni mo jẹ́ o wọ́n ní kí n sọ fún ẹ pé a fún ẹ lọ́sẹ̀ méjì kí solution fi wà nǹkan tá à ń sọ nìyẹn nílẹ̀ Yorùbá òun ni òjẹ́kẹ́ ní tẹ̀síwájú tára òkèrè bá bú yín ẹ ṣe bí ẹni tí ò gbọ́ àmọ́ tọ́mọ yín bá bú yín ẹ fẹ́ lè kó kú ni tó bá lè kú ẹ̀rọ ọmọ kan jántóló kan lẹ́nu ọjọ́ mẹ́ta tó bọ́ síta tó ń bó lórí Sunday Adéyẹmọ igbó òsì àmájàsọ́lá akọni wa nílẹ̀ Yorùbá ẹ mú iye àwọn ló ti bú máa ń ṣá èèlò náà wá lọ nílé lọ pánú wọn ẹ sì gbéyàwó àtọkọ kí ló ṣe kí ló sọ sí yín tí ò sọ sẹ́nìkan rí ẹ ti sọ fún wa nìyẹn pé ẹ tọ́sípò lórí tẹ wà torí tẹ ẹ bá tọ́sípò lórí tẹ wà gbogbo ẹ̀dá tí èèyàn bá bú láyé ó jẹ́ èèyàn nínú ayé ni ìwọ tó bá jẹ́ èèyàn nínú ayé náà ní rí ẹ rárá náà ní sọ̀rọ̀ rẹ kò sẹ́ni táwọn ní sọ̀rọ̀ ẹ kò sẹ́ni táwọn ní bú bọ̀tọ́ bá ti ń bú ẹ tó ń sọ̀rọ̀ tí ò dá sí ẹ ó jẹ́ èèyàn ni Ọlọ́run ṣe é lórí ni torí pé tó bá jẹ́ pé ẹni ẹ̀yìn ni ó ṣe é ṣe kárákùnrin má rí náà rí yín débi tí ó sọ̀rọ̀ sí yín ẹ ṣàkíyèsí fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ wá solution ni àmọ́ bó ti ẹ̀ ti gbàgbé kan tí bàbá mi tún sọ pé kẹ́ ẹ wọ́n náà gbogbo ọ̀nà kẹ́ ẹ reach out sí wọn ẹni tó bá dẹ̀ ní more information nípa bàbá mi olórí Àmọ̀tẹ́kùn yìí ẹ fún mi ẹ ṣọ̀wá wọn torí àlè jọ́ọ̀jì wọn pẹ̀lú fídíò bóyá èèyàn burúkú ni wọ́n tàbí èèyàn dáadáa àwa kì í jọ́ọ̀jì èèyàn àmọ́ tá a bá rí nǹkan tó fẹ́ bàjẹ́ láàrin àwa Yorùbá sí Yorùbá ẹ mọ̀ jẹ́ ká fi ayé nira wa lára ẹ jẹ́ ká gbà pé ìkànnì wà ẹ jẹ́ ká gbà pé ọmọ ìyá mi ni tó bá jẹ́ pé mi ni mo bí kán ṣe máa pa ni alágbára ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé àwọn nǹkan ti lò lánàá tó padà jáyé mọ́ mi ò ní sọ jù yẹn lọ ó ṣeé ṣe kẹ́ gbọ́ kẹ́ rìlíìsì wọn ó dẹ̀ ṣeé ṣe bọ́kàn yín kọ́kàn yín le bọ́kàn Fáráò ṣe le lọ́jọ́ kìíní àná
àmọ́ tẹ́ ẹ bá gba àlejò ọkàn yín tó lè yẹn yóò rọ̀ by force àwa bẹ̀ yín o àwa sọ fún yín pé a fún yín ní 2 weeks lẹ́yìn 2 weeks wọ́n á gbé gbèsè gómìnà Oyèdátìbá gbogbo ẹ̀yin lọ́ba Ondo state mo rò pé ẹgbọ́n kan tí mo sọ gbogbo ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò Ondo state mo rò pé ẹgbọ́n kan tá a sọ yìí torí pé omi àlàáfíà la fẹ́ nílẹ̀ Yorùbá àfẹ́ ìkùnsínú àdẹ̀fẹ́ ìjàgìrì ẹ wọ láwọn ọmọ yìí kẹ́ẹ̀dẹ̀ wọ lọ́jọ́ iwájú wọn ẹ̀yin náà bímọ tí ẹ̀ sì lè fífẹ́ kò pàjẹ́ láíláí ẹ lọ release Mr. Julius. èèyàn níkà ìkà lèèyàn ẹ kọ́kọ́ jẹ́ ká gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tí wọ́n sọ. mo mọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ náà ti rí fídíò yìí àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí dítú pé oyè làgbà ń wò akọ̀dá kí akọ̀ ń wo a lot of people ni. ṣe rí most of àwọn ajá tó ń gbó nígbà tí olóyè Sunday Igboho wà ní Benin Republic ó nídìí torí pé wọ́n rò pé ọmọ Adéyẹmọ máa dé wọn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kan dé mọ́ nítorí properties. ẹ kọ́kọ́ jẹ́ ká gbọ́ kọ́kọ́ farabalẹ̀ ká gbọ́ náà. wọ́n láwọn wọ́n láwọn SCPC wọ́n láwọn SCPC kan àwọn ogun ICPC ta ICPC kan 1 million yálà ya babalababa tó bí bàbá ẹ̀ ò lè gbà tí n bá kúlẹ̀ ò lè dá bàtà mi mú tí n bá kúlẹ̀ báyìí ò lè gbà ẹ̀yin tẹ́ bá dùn pé gba property mi ẹ̀ tara yín ni tí n bá kúlẹ̀ òkú mi ò bínú dìde fún yóò sọ fún ọmọ mi pé ẹ lọ gba nǹkan bàbá yín ẹ̀ tó bẹ́ẹ̀ adájọ́ wa ní sọ ọ̀wọ́ wẹ̀ tí ò sí gbòó lé gan kó kẹrin náà yẹ wa kó o lè gba property yẹ adájọ́ wa ní ọgbọ́dọ̀ débẹ̀ o ohun tó ń rí mi ọ wá padà jẹ́ pé mo lísì ẹ̀ fóun ni tó ṣùgbọ́n gbà tó wá yá àwọn federal government ń wáyé pé àwọn ti gba gbogbo nǹkan mi wọ́n á ní fóun wá ẹ̀kíní kan wọ́n á ní dìbò kan lónìí wọ́n lẹ́nìkan lónìí wọ́n sá ta fóun wọ́n ló ti wọ́ wèrè èmi ni mo ṣèwé fún wọ́ wọ́n dẹ̀ kó wèrè fún federal government wo ló ta fún níbo ló ti ta fún níbo ló ti wá aráàlú bo ni ẹ ohun tí mo fi wọ ẹni pé Èkìtì tó jẹ́ àwọn èèyàn mi pọ̀ lẹ́kìtì ìbáni kó jù ọ̀lẹ́ látòrí kí wọ́n tó rí. tá a bá sọ pé à ń jàjà òmìnira ṣe mọ̀ yí pé àwọn ọ̀tá bí ọ̀rẹ́ àwọn tó wà selfish interest àwọn tó ní ìkà nínú ni ó jẹ́ kí movement yẹn succeed kì í ṣe olóyè Adéyẹmọ. ṣe rí nínú àwọn tí wọn ò fẹ́ kí olóyè náà dé nǹkan tí mo fẹ́ kẹ́ rántí ni ṣe mọ̀ pé àwọn kan wà tájọ́ ṣe agigé tí ń gbà yẹn suddenly wọ́n kàn dédé change wọ́n bẹ̀ sí ní àtàkì olóyè àwọn ìránṣẹ́ wọn nínú àwọn tó bẹ̀ wọ́n níṣẹ́ gbogbo wa sọ pé àwọn olóṣèlú ni ò jẹ́ kí Yorùbá nation succeed àwọn olóṣèlú kọ́ o politician kan kódà gbogbo politician Nàìjíríà gan àwọn gan ti ṣetán nígbà yẹn pé tọ̀ àwa tá a jẹ́ Yorùbá tó bá yẹ pa ń lọ náà ni oníkálùkù mọ kò tí ó dì mú àṣírí lẹ fẹ́ gbọ́ yìí màá sọ confam fún yín ní problem pẹ̀lú politician rárá torí pé wọ́n mọ̀ yìí pé development ìlú yẹn àpò tara ẹni làwa náà ń jà fún pé kí nǹkan wá sílẹ̀ Yorùbá nǹkan Yorùbá kó jẹ́ ti Yorùbá ìyẹn ni mo lò fún pé bẹ́ẹ̀ àpò tara ẹni torí pé kò possible kò jẹ́ pé owó Lagos state nìkan gan wọ́n ń rú lọ Àbújá Àbújá wa ń dán Èkó wa ń dọ̀tí Ògùn state ń dọ̀tí Àbújá ń dán ẹ sọ pé bẹ́ẹ̀ ni health center ibẹ̀ ni health center àṣà o àwa náà lórí irun tiwa ń bí àìṣẹ́rú Haúsá kò possible ta ló play game yẹn ta ló mú game burúkú yẹn wá tó ní kí wọ́n á sọ̀rọ̀ kí wà ń bẹ̀ yẹn now àwọn Fúlàní ti jẹ ẹ jẹ́ kí sọ pé àwọn Fúlàní ti jẹ lọ torí tẹ́ bá tiẹ̀ pé Nàìjíríà lé ní àwọn Fúlàní náà ò short wọ́n ti kó kan mi ẹ mọ iye owó tó ti ń yá ni Tinubu ni first Yorùbá tó máa kọ́kọ́ jẹ́ president Nàìjíríà láyé yìí ẹgbà bẹ́ẹ̀ ló lẹ́jẹ́ ká wọnú history lọ ẹ rí i pé gbogbo àwọn tẹ́ ń dárúkọ yẹn àtàwọn ọmọ àtọ̀húnrìn wa ló pọ̀ jù torí Tinubu show original DNA blood Yorùbá confam bàbá Tinubu show ẹ̀ wọ́n show original DNA blood pé àwọn iṣẹ́ ọmọ àlè wọn ò dẹ̀ kẹ̀yìn síran wọn so therefore ẹ wo gbogbo àwọn tán ti ń gba property olóyè Sunday Igboho wọ́n ti gbà pé kò ní dé mọ́ àní olóyè Sunday Igboho gan máa fọ opportunity sọ fún yẹn ṣọ́ra pẹ̀lú àwọn tá máa wá sílé yín a mọ̀ pé kò sí nǹkan tó máa fi yín ṣe àmọ́ àwọn ẹlẹ́tanú ọ̀dàlẹ̀ abatẹnijẹ́ àwọn ìka èèyàn wọ́n wà nínú ọ̀rẹ́ tó jẹ́ pé Ọlọ́run ṣoore fún wọn oore tọ́lọ́run ṣe fún wọn ò tó wọn wọ́n máa wò pé nǹkan tọ́lọ́run ṣe fún yín yẹn ó special ju tiwọn lọ torí pé wọ́n ti rora wọn pé wọ́n lè jẹ́ èèyàn mọ́nú ayé òun ló fà á tó lórí burúkú kan tẹ́ pé lọ́mọ Èkìtì fífẹ́ gbalẹ̀ yín mọ́ yín lọ́wọ́ ẹdúná ok kábíyèsí wa bàbá mi Kẹ́mi Ọláògùn Ìgbòho ṣà ta lẹ̀ ń jà fún ẹni Yorùbá ta ló tún ṣe yín ẹni Yorùbá ta làwọn tí ò fẹ́ tẹ́ dé mọ́ ẹni ṣé Fúlàní lẹni tó gba ilé epo yẹn mọ́ yín lọ́wọ́ ṣé Fúlàní ni ṣebí Yorùbá bí ti yín ni bàbá mi ẹ mọ́ sọ fún yín gbà yẹn pé ẹ mọ́ kú torí anybody àwọn pípò yìí oríkàlùkù ń du tiẹ̀ nínú ayé ni ọjà àdúrà láyé bàbá mi lóòótọ́ èèyàn lè jà fọ́mọ làkejì àwa náà mọ̀ pé ó máa le tó yẹn a mọ̀ pé ìjọba Buhari máa sọ di 1/3 but Ọlọ́run ọba tó ń fi ní pamọ́ tó wá ń padà jẹ́ kéèyàn jagun olúborí Ọlọ́run ọba ló ṣiṣẹ́ yẹn ẹ má gbọ́kànlé yẹn bàbá mi ẹ bá rí mo ṣe ń ṣe tí mo lè máa tajà business in millions
tẹ́niyàn ò dẹ̀ ní mọ ibi tí mo gbé torí pé mo mọ́ra mi ni ó sì dára mi lójú pé yìí lè gbówó ẹ lọ́wọ́ ẹ̀fọ́ ẹ̀ ṣe ọgbẹ́ni tó bá gbówó fún mi màá ṣiṣẹ́ màá sẹ́ndì ẹ̀ sí ẹ kò sóye tó fẹ́ sẹ́ndì torí pé èmi náà mo ti jíra mi mú láti lẹ̀ gẹ́gẹ́ bí akọni ọmọ wọn lọ́mọ tó bá máa jáṣàmú àti kékeré ni ó ti máa ṣẹnu ṣáṣẹ èmi náà máa gbówó lọ́wọ́ ẹ̀ máa rí géènì mi máa ṣiṣẹ́ fún ẹ máa bá tiẹ̀ lọ mo sì mọ̀ pé ó rí good results torí mi kì í mú fail láyé yàtà tí màá fi mú fail fún ẹ mi ní gbówó yẹn lọ́wọ́ ẹ̀ abẹ́rẹ́ ọ̀nà kò kí ń ṣìnà ilé ọgbọ́n nílé tèmi fóde eléyìí ẹ̀yin náà wò ẹ mọ iye èèyàn bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe property kan náà gbà ó táwọn ń gbà padà díẹ̀ díẹ̀ àwọn èèyàn ti gba property olóyè Sunday Igboho lọ rẹpẹtẹ wọ́n ti gbà pé kò ní dé mọ́sẹ̀ kábíyèsí Ọlọ́run ìka máa lẹ́yìn èèyàn o. ẹlẹ́ẹ̀kejì ta ló lórí burúkú tó lóun fẹ́ yọ tó ń dábàá tá làwọn lórí burúkú òsì wọn táyé wọn ó bàjẹ́ tọmọtọmọ ta ló sọ pé àwọn fẹ́ yọ bàbá wa Ládọjà ta ló fẹ́ yọ ọba ìlú Ọ̀yọ́ ta ló ń tọ̀hún ná ó mu epo ni àbó mu codeine wọ́n sínwín ni wọ́n wá sọ ọba ìlú Ọ̀yọ́ di gọ́vnà ṣe wọ́n sọ di sẹ́nitọ̀ àbí wọ́n sọ di kánsẹ́lọ̀ àbí kánsẹ́lọ̀ tó ń yọ bí sìgá ẹ̀ ń ṣe èrè ni ta ló ń tọ̀hún onítọ̀hún fẹ́ gbogbo àyè lọ ni ẹ yọ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ìgbà tí ìṣe pẹ́ ya wèrè bàbá wa Olúbàdàn jàre bàbá wa Olúbàdàn ẹ wá yọ Olúbàdàn ṣẹgbẹ́ bàbá alákú bàbá ẹ ibo ló ti wá pẹ́ṣọ̀ tàlàyé béèrè yẹn jẹ́ ká tún padà béèrè ibo ló ti wá àbórí ẹ̀ burú ó fẹ́ yọ bàbá Olúbàdàn ó síhun ni ó má ṣìṣe kọ́lọ́ má padà lẹ́yìn ẹ̀ kó má parẹ́ tọmọtọmọ ó fẹ́ rí ipò ìlú Ìbàdàn ó fẹ́ rí Ìbàdàn fín ayé ẹ̀ má farabalẹ̀ bàjẹ́ ni tó bá tíra irú ẹ̀ gbogbo ẹ̀yin mẹ́nitọ̀ mi ìdẹ̀fẹ́ mọ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yàlájà ẹ̀ bọ́ tí wọ́n mọ nǹkan tó ń ṣe o tó bá wà nípò kan ò ní pẹ́ kúrò mẹ́ kó jẹ́ bá yẹ kó rí ẹ burú dànù ta ló rán ẹ iṣẹ́ ta ló rán ẹ ta ló gbé ẹ wá ta ló gbégùn wá má dánwò má try ẹ o tó bá try nonsense ojú ẹ abo èpè tó máa jà ẹ stroke máa pa ẹ ni tó bá try ẹ àgànnà ọ̀sìn òkú ni gbà bẹ́ẹ̀ tó bá try ẹ bàbá Ládọjà ẹ gbà kámú ibi tí bàbá náà fi bàbá yẹn sí confam ni bàbá ti wà ń bẹ àti tòjébo ló ṣàlọ́wọ́ ó kú bàbá alákú bàbá ẹni tí ó bọ̀ ókè ẹ fẹ́ plan láti yọ bàbá sódà ẹ lè fi ẹni tó wù yín sípò gọ́vnà àbí ẹ tiẹ̀ tó nǹkan tẹ̀ ń pera yín ó dà para yín ò yá tẹ́ ẹ bá ṣọ́ra ẹ jẹ pàṣán ní time election ẹ gba náà fi nà yín tójú yín ò bò mo fọlọ́ ń búra ẹ jẹ́ kó dìgbà yẹn náà wọ́n kúkú ti ní kẹ́ lọ́wọ́ trainers tẹ́lẹ̀ rí lẹ pé ẹ̀mí yá fẹ́ bọ́ ẹ jẹ́ torí Ọlọ́run tó fẹ́ sọ̀rọ̀ débì kan mo fẹ́ sọ̀rọ̀ lọ Ọ̀ṣun state program mi máa pín sí wẹ́wẹ́ ẹ má bínú ẹ fa Adeleke lẹ̀ ẹ ká Adeleke ṣe second time ọ̀rọ̀ party kan ló wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ìjọmọlúwàbí là wá ń ṣe kò sí kan tó kàn mí pẹ̀lú party you like it or not Tinubu ó wọ̀ bẹ́ẹ̀ ẹni tẹ́ bá fi ṣe APC party ní Ọ̀yọ́ state òun náà wọlé má dára ẹ láàmú ìwọ tó fẹ́ bá díje o kò fẹ́ waste owó ẹ̀ dànù ni mi mọ̀ bíyá mi morúkọ tán pé má yẹn tó bá fẹ́ kí n morúkọ wọn kán DM mi ná èmi náà ò kéré mi kàn lè kí n dárúkọ èèyàn lásán èmi wà dárúkọ ẹ̀ pẹ̀lẹ́nu lásán ara o ó DM wà pọ́n mi lé ni wà pọ́n mi lé máa pariwo ẹ̀ tó bá ti pọ́n mi lé mi ò lè pariwo ẹ̀ bọ̀ ẹni tó fi ṣe ẹni tó jẹ́ titi wa tó wà nọ́ndà bàbá Tinubu tó fẹ́ dìde ní Ọ̀yọ́ state á wọlé àwọn tó bá fi gbàgbàgà yẹn kán jẹ́ lọ ra kọ́ọ̀dù tó máa fi ṣáàjì fóònù wọn because wọ́n lè múná lọ́ngbà yẹn kán lè tán kán lè ní ẹ lọ get power bank sílé ẹ gbọ́ announcement ẹ so èso jàbọ́ndín you like it or not ni bọ̀ ẹ fa Adeleke lẹ̀ sọ́sùn kò sẹ́ni tó ń bá du ẹ fílẹ̀ Adeleke wà òkè fọ́sùn ọmọ Ọ̀ṣun state ni mi ìṣọmọ àlè ẹ fa Adeleke lẹ̀ bọ̀ Adeleke ẹ̀gbọ́n bàbá mi ẹ tí ẹ mẹ́sẹ̀gì mi o kọ́ mẹ́sẹ̀gì mi látọ̀dọ̀ yín o normal yín lè máa dárúkọ mo nífẹ̀ẹ́ yín lóòótọ́ àwọn ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ọ̀tọ̀ ní kẹjẹ́ kí n mọ̀ pé yín náà nífẹ̀ẹ́ mi náà o wọ́n fa Adeleke lẹ̀ àmọ́ ẹ má máa try pé ẹ má máa yọba ẹ̀yin kí ní burúkú tẹ̀ ń lo 4 years ẹ jẹ́ kó rí yín pé o ẹ̀ ń sínwín ni wọ́n dẹ̀ fi yín jẹ aṣojú ìlú ẹ̀ dẹ̀ fẹ́ máa ṣe bí wèrè ẹ jẹ́ bá yẹ ká dáwọ́ ìpèjọ fún yín ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe kò jù bẹ́ẹ̀ lọ Olóyè Adéyẹmọ ẹ má gbádùn ayé yín lọ bàbá tí ò ní problem bàbá Ládọjà Kẹ́mi Ọláògùn ẹ pẹ́ láyé bí gbogbo ẹni bá ro kúrò yẹn onítọ̀hún sìn kù náà rẹ́rìn báyà sì gbọ́jọ́ lọ́jọ́ lọ ẹ̀rín ikú náà ń pè bẹ́ẹ̀ kò lọ fà mo sọ tèmi náà kò sí kan tí bàbá alákú bàbá rẹ̀ ó ṣe ẹni tá à ń sọ yìí ó fẹ́ yọ Olúbàdàn àbáyé fẹ́ bàjẹ́ àbó fẹ́ lọ́rùn àìmábò ó jẹ́ jókòó ẹ̀jẹ̀ ó máa fọ́mọ ẹ̀ lóúnjẹ tó ṣe rí mánéjì